ọjọ́ tí èmi àti Gbenga ti fojú kanra báyìí a lè bẹ̀rẹ̀ MC wáyé láti Tuesday mi Wednesday títí di Sunday. wọ́n sọ lẹ́yìn òpó náà àwa ló kàn bàbá sọ̀rọ̀ àwọn tí ò kì í sunlé. tí ò sunlé. torí oríṣiríṣi aṣọ sẹ̀lẹ̀ aṣọ kérúbù aṣọ gbogbo ẹ̀ wà lẹ́yìn mọ́tò. ojú aláìníṣẹ́ náà fi ń wò wá ojú ọmọ ìta ojú bí ojú ẹni tí ò tiẹ̀ serious. ṣùgbọ́n ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀gàn yẹn nígbà míì oníṣẹ́ tó ń ṣe lára. pátápátá ni ẹ̀fọn jẹ ọkọ̀ eléjò ọ̀gbẹ́ni Kasinati. àlàyé tá a gbọ́ ni pé àwọn ẹ̀fọn sọ pé wọn ò jẹ̀bi pẹ̀lú àlàyé. nínú àlàyé wọn ni pé ọ̀gbẹ́ni Kasinati jẹ́ ẹni tí ó láhun púpọ̀ tó jẹ́ pé kì í fẹ́ kí àwọn ẹ̀fọn wọnú yàrá òun láti fa díẹ̀ nínú ẹ̀jẹ̀ ara rẹ̀ fún oúnjẹ òòjọ́ tiwọn torí àwọn oògùn tajútajú tó máa ń fi sínú yàrá. agbóhùnsáfẹ́fẹ́ ta ni wọ́n báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ àjọṣepọ̀ olówà láàrin àwọn àti Gbenga Adeboye àtàwọn ẹ̀kọ́ míì tá a lè kọ́ látara wọn. ẹ káàbọ̀ sórí ètò yìí sá. ẹ ṣeun. yes sir. mo kí ẹ lọ́pọ̀lọpọ̀. yes sir. orúkọ tèmi ni Chief Abbey Fagboro EP èmi náà tún ni ọ̀dọ́ka ti ìlú Ẹ̀rìnyìn Èkìtì bí ọba ibòmíì. mo bẹ̀rẹ̀ ní alẹ́ 80 pẹ̀lú ọ̀rẹ́ mi Gbenga Adeboye ní lórí ètò fún wọn tán. so ìgbà mò ń ka ìròyìn kàyéfì yẹn náà mò ń ṣe tó jẹ́ pé màá tún máa dá sí ohun tí Gbenga bá ń sọ báyìí jọ bẹ̀rẹ̀ gbogbo ìgbà yẹn rédíò tí pọ̀ gbogbo rédíò tó wà nílùú Èkó ìgbà yẹn bóyá ló ju lẹ́yìn rédíò Lagos rẹ̀ rédíò Nàìjíríà tó tán so ó fún wa ní oore ọ̀fẹ́ gan tó pọ̀ láti jẹ́ kí àwọn èèyàn máa gbọ́ wa dáadáa. so láti ibẹ̀ lọ ìgbà tí wọ́n tún dá rédíò míì lẹ̀ ní rédíò Lagos níbẹ̀ a tún darapọ̀ mọ́ wọn. so ìgbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí dá àwọn rédíò lẹ̀ káàkiri wọ́n á máa pè wá sí torí a kì í ṣe staff. èmi mo kọ́kọ́ jẹ́ staff account clerk ní mi tẹ́lẹ̀ ní rédíò Lagos èmi ni pin cashier ní rédíò Lagos nígbà yẹn bẹ́ẹ̀ wọn àti staff mi gbà tèmi ti kúrò àti staff gbà tí mo ti kúrò so tí mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tèmi lọ́tọ̀ wá di pé mo tó padà sí school sí torí yàtọ̀ sí secondary school tí mo kà kí n tó wá sí Èkó mo wá tẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀kọ́ mo lọ sí Unilag mo kọ́kọ́ ṣe Yorùbá literature tó ìgbà tó yá mo lọ sí NIJ mo lọ ṣe public relation so ìgbà tó yá mo wá lọ sí Lagos State University tá a mọ̀ sí LASU ibẹ̀ ni mo ti túnbọ̀ tẹ̀síwájú nípa ìmọ̀ ẹ̀kọ́ history and international studies so tí mo ti ṣe tán. ẹ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Gbenga Adeboye ìròyìn kàyéfì ni ẹ̀ka èwo ló ń jẹ́ ìròyìn kàyéfì yẹn sá. ìròyìn kàyéfì yẹn náà bí ìròyìn tí ó yani lẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni ò gbọ́rú ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo bá bẹ̀rẹ̀ ìròyìn tó yani lẹ́nu nígbà yẹn ni tó jẹ́ pé a máa ṣe àfiwé ẹlẹ́lọ́ọ̀ oríṣiríṣi àwọn nǹkan kan bí àpẹẹrẹ bá ní pátápátá ni ẹ̀fọn jẹ ọkọ̀ eléjò ọ̀gbẹ́ni Kasinati. nígbà tí wọ́n gbé àwọn olùwádìí dìde àwọn wọléwọlé àti àwọn ọlọ́pàá pé kán lọ ṣèwádìí ohun tó ṣẹlẹ̀ àlàyé tá a gbọ́ ni pé àwọn ẹ̀fọn sọ pé wọn ò jẹ̀bi pẹ̀lú àlàyé. nínú àlàyé wọn ni pé ọ̀gbẹ́ni Kasinati jẹ́ ẹni tí ó láhun púpọ̀ tó jẹ́ pé kì í fẹ́ kí àwọn ẹ̀fọn wọnú yàrá òun láti fa díẹ̀ nínú ẹ̀jẹ̀ ara rẹ̀ fún oúnjẹ òòjọ́ tiwọn torí àwọn oògùn tajútajú tó máa ń fi sínú yàrá. èyí làwọn náà wá wò ó pé wọn àgbọ̀wọ̀ pàdánù ọ̀nà méjì wọn bá ṣe jókòó báyìí náà ṣe jókòó ti ọkọ̀ eléjò tí ó pààkì síwájú ta tán sì fa gbogbo ẹ̀jẹ̀ ẹnu tán fa gbogbo epo inú tirẹ́là náà pátápátá tán sì jẹ́ táyà rẹ̀. ṣùgbọ́n ní báyìí ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ ibi tí ọ̀rọ̀ náà bó bá ṣe jẹ́ ẹ̀ tún máa gbọ́. ìgbà tán ó yá èmi náà tún ní ètò tó jẹ́ pé a tún yàtọ̀ sí 2 hours sí àjọ ń ṣe yẹn mo tún ní another 1 hour àbí 2 hours Gbenga náà tún ní another 1 hour nígbà yẹn
so ti àjọ ń ṣe ìgbà tó yá tí rédíò tó ń bẹ̀rẹ̀ lóògùn state wọ́n tún fún wa ní táìmù bẹ́ẹ̀ Ọ̀yọ́ state káàkiri bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe káàkiri nìyẹn. ẹ kúṣẹ́ náà bàbá. Olúwa ṣe. ṣùgbọ́n àkíyèsí kan mo ṣe sà ní pàtàkì ìgbà tí iléeṣẹ́ Ray Power yìí ti bẹ̀rẹ̀ ètò kan wà tẹ́ máa ń ṣe láràárọ̀ Sunday ẹ̀ ń ṣe kan náà lọ́jọ́ Wednesday but àárọ̀ Sunday yẹn èmi náà máa ń gbọ́ ọ̀pọ̀ èèyàn ló máa ń gbọ́ ṣùgbọ́n àkíyèsí tí máa ń ṣe ni pé mo ti rí àwọn bíi mélòó kan táláwọn ò fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́ tó rán ń gbé tò yín. ṣé ẹ rí àwọn èèyàn náà máa ń sọ bẹ́ẹ̀ ohun tó fà á ni pé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn náà mọ̀ pé gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ tán bá fún láàárọ̀ tán bá fún ní táìmù sáàárọ̀ Sunday ẹni yá fẹ́ lè ṣépè fún pòdúsà program ó ṣe jọjọ Sunday tó fi jẹ́ pé kò sẹ́ni máa gbọ́ ṣùgbọ́n ní iléeṣẹ́ rédíò fàájì ń bí gẹ́gẹ́ bí àwọn ìrírí wa látẹ̀yìnwá a rí mọ̀ pé kán máa ṣe back to back pé gbogbo àwọn ẹlẹ́sìn wọ̀nyẹn ẹ jẹ́ kí wọ́n fọwọ́ mú ṣọ́ọ̀ṣì wọn. So Ambrose wa pè mí pé ẹ̀gbọ́n òun fẹ́ serious minded person tó máa handle àárọ̀ Sunday. Ní àárọ̀ Sunday ta ló máa gbọ́ olúwa ẹ̀ ó lóun fẹ́ mọ̀ nǹkan tó bá wù mí kí n lọ ṣe lórí ẹ̀. So èmi náà wá lọ jókòó gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ ẹ̀kọ́ tá a ti gbà tẹ́lẹ̀ mo wá tẹ̀máìsì àwọn kankan àárọ̀ Sunday àwọn wo ló máa gbọ́ yàn kí ni mẹ́sẹ̀jì tán fẹ́ gbọ́ ọ̀nà wo lè mẹ́sẹ̀jì máa gbà sínkì sí wọn lára. So mo ṣe wá sí ní ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé nígbà tó yá lára rí mi pé àárọ̀ Sunday tí àwọn èèyàn kì í gbọ́ rédíò tẹ́lẹ̀ ó wá di nǹkan táwọn èèyàn wá ń gbọ́ gan-an ju àárín ọ̀sẹ̀ pàápàá lọ. So nígbà tó wá yá àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń pè mí irú májíìkì wo mo lò torí àwọn ṣọ́ọ̀ṣì pàápàá sọ pé àwọn èèyàn wọn nígbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àwọn èèyàn ń dínkù nínú ìjọ pé wọ́n tó ń gbọ́ yìí pé àwọn kan tẹ̀ ràn yàn wá bí wọ́n wá bá Ambrose pé ọgbọ́n wo la fẹ́ dá sí ọ̀rọ̀ ọmọkùnrin yìí ohun tó ń gbé jáde yìí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó wá sínú ìjọ mo á sọ pé ó rọrùn ẹ máa fi ṣe first service nínú ṣọ́ọ̀ṣì yín wọ́n nítorí àwọn ọmọ ìjọ míì pé táwọn bá gbọ́ ètò yẹn tán bá ti kí nǹkan bọ etí nígbà tí fóònù tẹ̀ tí wá dé yìí pé ó dìgbà tí wọ́n bá ṣe tán kó tó di pé wọ́n yọ ọ̀kẹ́ tí wọ́n kán tó gbọ́ tiwọn. pásítọ̀ míì pàápàá á jókòó sọ ọ́fíìsì á ní kí igbákejì ẹ̀ lọ́mọ handle service àwọn náà máa gbọ́ tiẹ̀ àwọn ọmọ ìjọ míì á kú tó wá ti dẹnu ṣọ́ọ̀ṣì wọn tẹ̀ tí ì ní sọ̀kalẹ̀ ẹnu mọ́tò wọn á gbọ́ tán so lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ nǹkan tó fà ní pé message tán fẹ́ gbọ́ ṣùgbọ́n tán àrí gbọ́ nínú ìjọ òun ni Ọlọ́run gba ẹnu mi sọ fún wọn. torí àwa ò ní fi gbá kan bọ̀ kan nínú orí rédíò mi ò lówó gbọ́ àgbà mi ò rójú ẹnìkan pé torí kọ́ mọ́ di pé hàn dá mẹ́wàá tó bọ́ bá ṣe rí ni màá ṣe sọ ó dẹ̀ rí àwọn èèyàn ọlọ́dẹ̀ ṣe àwọn èèyàn gbà á tó jẹ́ pé tí n bá parí program báyìí nígbà míì mo máa rojọ́ lórí fóònù fún counseling ibẹ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ míì tuntun máa wáyé táṣìírí àwọn ìjọ míì ìgbà tí mo bẹ̀rẹ̀ tó mo mọ̀ pé àwọn kan wà tán pè ní àwọn ẹlẹ́hà ní league wọ́n ní league tó jẹ́ pé wọ́n ní àwọn ẹgbẹ́ bí àjọ ẹlẹ́hà tó ń bojú bẹ́ẹ̀ ni wọ́n ní torí ìgbà yẹn ni mo mọ̀ pé wọ́n wà tán máa ń gbàdúrà fún mi torí wọ́n máa ń sọ fún mi gbà pé àwọn league ẹlẹ́hà lélẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ó dùn mọ́ wọn o torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà àti àwọn àfa wọn ní bẹ́lẹ̀ bá ọkọ wọn sọ nǹkan gidi so gbogbo nǹkan wọn yẹn àná ó jẹ́ kí ètò yẹ kó túbọ̀ rinlẹ̀ dáadáa. ó rinlẹ̀. ṣùgbọ́n bàbá ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ètò yìí náà tẹ́ ń ṣe láràárọ̀ Sunday yẹn èmi ti gbọ́ kan tó jẹ́ pé nípasẹ̀ ètò yín ọ̀pọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ ṣé kìí ṣe pé ẹ̀ ń tú àṣírí àwọn wòlíì náà lápá ibì kan. ẹ jẹ́ ẹ mọ̀ pé kì í ṣe pé àwọn kan wá fẹjọ́ ṣọ́ọ̀ṣì kankan sùn wá. bẹ́ẹ̀ni rárá. ohun tí ó ń ṣẹlẹ̀ generally ni mò ń sọ lórí rédíò ẹnìkan ti pè ló ń ṣàlàyé nǹkan tí pásọ̀ kan fojú ẹ̀ rí ibi táwa náà ti tún gbọ́ àwọn kan ní ìmí wà tábàdì wọ́n pé pásọ̀ yẹn báyà ó yẹ ká pè é ká bá sọ̀rọ̀ á pè é o ẹjọ́ sà nǹkan bá báyìí làwọn èèyàn etí wa ti kún ẹ gbìyànjú ẹ yí padà ìgbà tí ó yá
ẹ̀rù gan bẹ̀rẹ̀ sí ba àwọn èèyàn pé àwọn ará bí ò fojú kékeré mú ọ̀rọ̀ yìí mọ́ o pé torí ṣe ló dàbí pé bóyá tí a bá sọ̀rọ̀ báyìí bíi pé àṣírí wọn là ń tú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ibi tẹ́ ẹ ti mọ̀ ọ̀rọ̀ ó dàbí ẹgbà tí ẹni tán lọ obìnrin tán ni wọ́n fẹ́ sọ̀kúta pa. bẹ́ẹ̀ni ọkùnrin kọ́ bó ló wà ọkùnrin tó jọ ṣe ọ̀dà ìyẹn nìkan kọ́ ó gbà tẹ́lẹ̀ fẹ́ sọ̀kúta pa fún nǹkan tó ṣe. bẹ́ẹ̀ni. ọ̀dà Jésù ní ẹni tí ò bá ṣe irú ẹ̀ rí ó yá sọ́lọ́kúta. bẹ́ẹ̀ni. ó mì í pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ṣe é ọ̀pọ̀lọpọ̀ ló lọ́wọ́ nínú ìwà burúkú wọn yẹn. so tó ní kálukú ìdájọ́ ara wa la máa ṣe a kàn máa ṣe ìdájọ́ ara wa ní orí kàsínàtì ọ̀rọ̀ aṣọ tó wọ̀ yẹn orí kinní kan ọ̀rọ̀ aago ẹ̀ kinní kan àkókò mọṣẹ́ tó ń ṣe kí ni ti tiẹ̀ tá a súnmọ́ tó mọ̀ rí dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàbùkù ẹ̀ látọ̀ọ́kán máa pẹ̀gàn máa pẹ̀gàn èyí tó jọ̀rọ̀ ìtùnú èyí tó jọ̀rọ̀ kinní ní bá sọ owú àti ìlara tó wà nínú ìjọ àtòṣèlú tó wà nínú ìjọ ọkọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o. ẹ tiẹ̀ tún sọ̀kan obìnrin kan tó gbé ìṣòro lọ bá pásítọ̀ tí pásítọ̀ irú yín kọ́ ni mò ń wá ń bí jàre kẹ́kọ̀ọ́ra yín sọ̀hún. irú wọn pọ̀ dáadáa ẹni tó súnmọ́ mi dáadáa tó jẹ́ pé ó dìídì wá síbí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ti dá lóhùn torí gbogbo nǹkan tó lóun fẹ́ náà làwa náà rí àṣẹ fún ó ti di èèyàn ara ẹ̀ báyìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí ọlọ́jẹ́ pé nípasẹ̀ ètò tá à ń ṣe yìí tọ́lọ́run bá ti ràn lọ́wọ́ ìdùnnú tèmi nìyẹn ẹlòmíì ọ̀rọ̀ lásán ẹ máa bá sọ wọ́n rẹ́ni tó jẹ́ pé ọkùnrin fún lóyún ó bímọ ó kàwé o kò sí kan tó máa ṣe ibi ló wá sí mo sọ pé wá arákùnrin ọkọ̀ọ̀kọ́ ọ̀rọ̀ ẹ kọ́kọ́ lọ wá nǹkan gidi tó lè ṣe bẹ̀rẹ̀ níbi kékeré bó ti kálá ẹ̀ ó tóbi tó bẹ̀rẹ̀ níbi kékeré ó dẹ̀ bẹ̀rẹ̀ ó lọ ń ṣe ògì ó gbẹ ó ṣe nígbà tó yá tó tún gbé wá mú jẹ́ kó wà ní powdery form tó bá lè ṣe ó ṣe powdery form tó jẹ́ pé ògì lẹ́gbẹ̀ẹ́ kan ó ṣe kinní àkàrà tó jẹ́ pé ó ti wà ní powder náà tó ẹ̀ pò ó ṣe gàárì ó ṣe ẹ̀pà ó pákéjì sí kinní kan kò lè da àwọn ọmọ skul lè máa gbélé wọn láìpẹ́ yẹn wọn máa gbé wọn lójú tó mọ́lé ní tírélà ló fi ń ṣe gàárì tírélà ló fi ń lòdù gàárì ó lóko káàkiri lọ́nà Abẹ́òkúta yín lọ́yẹn ó lóko káàkiri níbẹ̀ tó gba àwọn èèyàn tán bá yan gàárì èmi ló sọ lórúkọ pé àyàngbẹ gàárì wọ́n wà bẹ́ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ tá à ń sọ yìí náà kì í ṣe gbogbo nǹkan lẹ máa gbowó fún èèyàn fún so àwọn eléyìí ni àwọn ìjọ mi ò lè ṣe owó ṣá ni ẹ tún sọ̀kan àwọn tó lọ́ọ́ rán mi sílé ní láti 100,000 sí 10,000 so àwọn tí ò bá ní tó yẹn lọ́wọ́ irú ayé wo lọ́n wá kí ìrònú wo lo rò pé torí èkíní ẹ ti kọ́kọ́ jẹ́ kán mọ̀ pé àdúrà ti yín ò lè gbà o ẹ ti wà ní ìṣòro o ẹ̀yin lẹ́dẹ̀ níṣòro ara yín o àwọn tọ́lọ́run rán mi sí ní ilé ní so Ọlọ́run kò rán yín sáwọn tó jẹ́ pé wọ́n lówó lọ́wọ́. àtọ́dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á kó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. bẹ́ẹ̀ ni ìwé mímọ́ náà ló sọ pé ẹni tára ẹ yá kò nídìí dókítà àwọn tí ara wọn ò yá náà nídìí olùwòsàn. oríṣiríṣi bẹ́ẹ̀. ẹ kò ṣẹ́. Olúwa kò ṣẹ́. àjọṣepọ̀ wo ló wà láàrin yín àti Gbenga Adeboye nígbà tán wà láyé? àjọṣe tó pọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí èmi àti Gbenga ti fojú kanra báyìí àtijọ́ mọ́ra wa. Gbenga máa ń sọ nígbà yẹ pé ọmọ ìyá ni wá látọ̀run ṣùgbọ́n ilé ayé la dé mọ́ra wa. wọ́n ní mọ̀ wá fún níwà. òun ló ń jọ̀rẹ́ bó ṣe wà nìyẹn. ó dà
ẹ sọ díẹ̀ fún wa lára ohun tójú ti rí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Èkejì, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ń sìn pẹ̀lú bí rédíò ṣe ń pọ̀ yìí, kí lẹ̀yin rí sọ́jọ́ iwájú ẹ̀? Ṣe rí ìkíní òbí kọrin. Ohun ojú rí láyé ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu, kò gbọ́dọ̀ sọ ẹnu, kò gbọ́dọ̀ sọ. Tẹ́ ẹ bá rántí nígbà tí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀, ojú aláìníṣẹ́ náà fi ń wò wá, ojú ọmọ ìta, ojú bí ojú ẹni tí ò tiẹ̀ serious, tí ò mọ nǹkan tó ń ṣe. Torí wọ́n mọ̀ wí pé ẹni gan tó ń ṣiṣẹ́ gbowó oṣù ṣé èlò ló ń rí, wọ́n máa sọ pé pìrìsẹ́ńtà ni ẹ́, ọjọ́ tó bá ti ní program nìkan ló máa lọ. Ṣùgbọ́n ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀gàn yẹn nígbà míì oníṣẹ́ tó ń ṣe lára. Àwọn tó bá ti ń dàbí pé wọ́n pẹ̀gàn yẹn, olórin kan mùsùlùmí ló sọ̀rọ̀ pé tá a bá ti kí yẹniyẹni tán ká tó bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń búni tó ń pẹ̀gàn ẹni. Tán jẹ́ káyé mọ̀ bá ṣe tó, ká tún má pàgbé ganni náà. Àwọn tó ń gànyàn. Tán jẹ́ káyé mọ̀ bá ṣe mọ̀. Gànyàn yẹn gan. Ni mo ti wá wò pé nínú ìwọ̀nba ìlí tá à ń rí yìí náà, mo pè Gbenga dá padà sí school. Torí ọjọ́ iwájú iṣẹ́ wa yìí, ìyẹn la fi lọ sí Unilag nígbà yẹn. Ṣùgbọ́n báyá torí ibi tí mo ti wá ń tèmi o, yẹ pé àwa Èkìtì yìí kàwé mọ níwọ̀n. Ká ní pé tí ìbá ṣe pé bùkátà àtàwọn ọmọ gan mo fẹ́ ka dórí PhD kí n tó dúró. Ṣùgbọ́n ìwọ̀nba tí agbára mi gbé mọ náà ni mo ṣe ń gbà kó tó di pé bùkátà àtàwọn ọmọ wọ̀. So ohun tójú rí pọ̀, ọjọ́ ká lọ sóde ká má rí kankan mú wálé. Ìgbà tí mo sọ pé mo ń kàròyìn kàwé 5 naira, ọpẹ́lọpẹ́ dàrẹ́tọ̀ pàápàá Mr. Taiwo Alimi, ẹ máa fún ọmọ yẹn ní 5 naira pé iṣẹ́ tó ń ṣe yìí ó ní kìmí gan pé ìròyìn yẹn ń gbádùn rẹ̀, ló ní kó máa fún mi 5 naira. Ṣùgbọ́n owó nígbà yẹn. Àwọn ìwọ̀sí mi wà tó jẹ́ pé àyàfi kó fi lẹ̀ o Kàsìnàtì, láwọn ìwọ̀sí kó fi lẹ̀ ni, tó bá yá ìwọ̀sí a máa wá bí wọ́ sí. Tó bá yá ìwọ̀sí a wá bí wọ́ sí. Àwọn tó gàn ẹ́ tó bá yá wá yìn ẹ́. Ibi tán sọ pé who are you tó bá yá wọn kó how are you tó bá yá. Ibi tán ti sọ pé who are you tó bá yá wọn sọ pé how are you. Wọ́n mú yẹn dání. Wọ́n yẹ wá nìyẹn. Òun náà lé ní rèé. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò dẹ̀ ní dáwọ́ dúró sá. Iṣẹ́ rédíò ń gbà yẹn àti sí ń kọ́ bàbá. A lè fi wé, torí nígbà yẹn ó ìwà lára tiwa o. Gbogbo ohun tó bá fẹ́ sọ lórí rédíò o gbúdọ̀ kọ́ọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. O gbúdọ̀ ṣe àkọọ́lẹ̀ rẹ̀, torí ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá ti mí sí ọ̀rọ̀ rédíò ṣe pàtàkì. Ó easy láti dàlúrú lórí rédíò. Bẹ́ẹ̀ni. Màá sọ nǹkan fún ẹ lénìí. Ní mo ṣe program ní Premier FM ní Ìbàdàn gbà kan. Premier FM. So ọmọ kò rí òkè ní studio wọn wà. Mo dẹ̀ ṣe ra mọ́tò Pathfinder ńgbà náà, ó wà ń sàlẹ̀. Wọ́n máa pe iná níbo wọ́n ní ìsàlẹ̀ ní ilé tó wà tó iná kẹ̀ kí la máa ṣe, wọ́n ní ká bá pe àwọn panápaná ni ó. Bá ní tó ẹ̀yin panápaná níbi tẹ́ bá ẹbẹ̀ yẹn ò tó jìnnà sí Central Bank. Kò jìnnà, ẹgbẹ́ ara wọn báyìí ló wà, Cocoa House wà níwájú báyìí. Wọ́n ní ẹ jọ̀ọ́ o, ẹ̀yin èèyàn wa tẹ́ bá ń gbọ́ wa, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ panápaná tẹ́ wà lágbègbè, ẹ máa bọ̀ o. Iná ń jó nílé kan nítòsí Central Bank tí ó jẹ́ mo ṣàpèjúwe gbogbo bẹ̀ ṣá. Kàsìnàtì ká tó sọ gbogbo àwọn panápaná wọ́n ti dé ọwọ́ alẹ́ dẹ̀ ni. Torí ti àbẹ̀ nǹkan bíi mò ń ṣe program ẹ̀ ń gbà ẹ̀ báyà nǹkan bíi 8 to 9. Nígbà tí wọ́n wá bá mi pé stóòfù ló gba náà tẹ́ni ẹ̀ jù látọjú wíńdò síta. Stóòfù. Pé stóòfù lẹ́ni ẹ̀ fi dání lójú ló gba náà tẹ́ni ẹ̀ sọ látọjú wíńdò síta o. N tó wà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ túnṣe sọ padà bẹ́yẹ̀ mọ́, ẹ jẹ́ káwọn panápaná yẹn rí mọ̀ pé n tó bá ṣàṣẹlẹ̀ kan ṣàrí mọ̀ pé lóòótọ́ ni iná kan kìrìkìrì. Bọ́ọ̀rọ̀ rédíò ṣe rí nìyẹn. Ẹ gbúdọ̀ rí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ
dáadáa ẹ dẹ̀ gbọ́dọ̀ ṣe àkọọ́lẹ̀ rẹ̀ kí ẹ ṣe àkọọ́lẹ̀ rẹ̀ kọ́rọ̀ mọ́ kọ yín lẹ́nu kọ́rọ̀ mọ́ lọ kọ yín lẹ́nu dẹ́kẹ́ tó di pé ẹ gbọ́rọ̀ sórí rédíò ẹ gbọ́dọ̀ ìṣe pé kẹ́kọ̀ọ́ pé tó bá nìkan tó ṣẹlẹ̀ lẹ́nìí kíní kan láti máa sọ pé ẹ kọ́kọ́ rìpọ́ọ̀tù ọlọ́pàá náà o. bẹ́ẹ̀ni ká tó sọ lórí rédíò sọ lórí rédíò ẹ rìpọ́ọ̀tù ọlọ́pàá o. tó bá dẹ̀ fẹ́ rìpọ́ọ̀tù náà tó bá jẹ́ pé nǹkan tó ṣe yàjóyàjó ni ẹ sọ pé ìròyìn wà táwọn fìdí ẹ̀ tẹ́ ẹ̀ tí ìfìdí ẹ̀ múlẹ̀ o torí wọ́n wá sọ fún yín ní yàjóyàjó tó bá nìkan tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ fi save ẹ gbọ́dọ̀ fi dóòlà ẹ̀mí ni ẹ pé ok wọ́n ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ níbi báyìí àwa ò tí ìfìdí ẹ̀ múlẹ̀ o ṣùgbọ́n gbogbo àwọn tí ọ̀rọ̀ bá kẹ́ jọ ẹ bá lọ síbẹ̀ láti dóòlà àwọn gbogbo àwọn ẹ̀kọ́ yìí là ń ṣe àmúlò gbogbo ẹ̀ náà ṣe ìtọ́sọ́nà fún wa gbà yẹn tá a dẹ̀ ń ṣe àmúlò ṣùgbọ́n lóde òní rédíò ti pọ̀ ládùúgbò tá a wà yìí rédíò tó wà lérí àyí àtó 20 ní báyìí bukere èmi ìwọ̀n adarúkọ ẹ̀ máa wò pé níbo ló wà èmi ìtàn abá drive lọ́wọ́ ní iléeṣẹ́ rédíò kan rí bá ní níbí wà ní níbí báyìí wà ní rédíò ní kí lorúkọ ẹ̀ mi ò gbọ́ rédíò ti pọ̀ so oníkálukú ló sì ń wá àwọn tó kàn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni àtẹni tó nímọ̀ àtẹni tó ní ìmọ̀ wọn á kọ̀ọ̀kan àìmọye rédíò gan tán ti tì torí ọ̀rọ̀ tó ń gbábọ́ lórí rédíò wọn and àwọn tó fún yín lásẹ̀sì wọn nígbà kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ bó ṣe wù yín wọ́n máa mọ́nítọ̀ yín àìmọye iléeṣẹ́ rédíò tó ti pa pé ó wá má sọ̀rọ̀ mọ́ àwọn nǹkan tẹ̀ ń gbé sọ lórí iléeṣẹ́ ó lè dàlúrú so ẹni bá máa ṣiṣẹ́ lórí rédíò bó ṣe wù kó àwọn tó wá ń ṣe IT lọ́dọ̀ wa àbáwọn mẹ́ta wọn sọ pé wọ́n fẹ́ wá kọ́ṣẹ́ rédíò iṣẹ́ rédíò yìí ṣe nǹkan tó lè kọ́ bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ lọ ní ìmọ̀ tíọ́rì ṣe pàtàkì tíọ́rì ṣe pàtàkì wọn kì í kọ́ṣẹ́ lọ́yà wọn kì í kọ́ṣẹ́ lọ́yà tó bá lọ ṣe tíọ́rì tó máa bọ̀ fún practical máa bọ̀ fún practical so àṣẹ wàá gbé gbogbo nǹkan tó ń kọ́ ẹ̀yẹn ò bọ́ ṣe ń ṣeré o bọ́ ṣe ń ṣeré o torí ẹlòmíì bó bá lọ kẹ́kọ̀ọ́ ọ̀hún gbogbo àwọn ọmọ tó wá ń ṣe IT lọ́dọ̀ wa ń bí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń jẹ́ pé wọ́n ti kọ́ ẹ̀kọ́ ní iléèwé wọ́n wọ studio rí tó bá gbé máìkì fẹ́ lómi báyìí ọmọ máa gbọ̀n ni orí máìkì tó wà lọ́wọ́ wa inú ó ní fóbíà tiẹ̀ ó ní bẹ̀rù tiẹ̀ ìwọ náà wò pé kó o tó di pé ọdẹni tó ń sọ̀rọ̀ náà lójú agbo ní ṣe kékeré bó ṣe rí nìyẹn. lára nǹkan tí ò jẹ́ kí àwọn oníṣẹ́ ọwọ́ wa kó pọ̀ mọ́ àwọn oníṣẹ́ ọwọ́ torí tó bá tẹ́ pé o lọ káàkiri even lọ́dọ̀ mẹ́káníkì tó ti ń ṣe mọ́tò ẹ̀ wàá rí mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iṣẹ́ wọn ò sí mọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kọ́ yà sídìí ọ̀kadà ìgbà tó yá wọn darí wálé torí o ò lè gún ọ̀kadà pẹ́ lọ títí ara ẹ̀ máa gbọ́n ní. ara ẹ̀ máa gbọ́n ní ojú ọ̀wá bá di wọn máa ṣẹ́jú pàkópàkópàkó wáyé kò easy. then ìyẹn nìkan kọ́ ojú táwa fúnra wa tá a fi ń wo àwọn oníṣẹ́ ọwọ́ tá a fi ń mú wọn orúkọ tá à ń pè wọ́n kò jẹ́ kó jẹ́ ìwúrí fún wọn láti pọ́n fẹ́ kọ́ṣẹ́ ọwọ́. àgbẹ̀gbà àdìmúlíká ọ̀gbọ́n pa àṣìṣe ti lọ kọ́ṣẹ́ kápẹ́tà ṣé ìṣẹ́pá ayé rẹ̀ ti bàjẹ́ ọ̀gbọ́n pa iṣẹ́ kápẹ́tà lórí kọ́ ṣé pòfẹ́sọ̀ lè gorí ilé sọ pé wọ́n kan lé bóun ló ṣe mọ̀ bó ṣe kàn bí ó fi ẹnu páànù kóra wọn tílé ò sì jò tílé wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ máa fojú kúrútù mọ̀ wọ́n torí pé wọ́n lè sọ èbó wọn ò jágara lẹ́nu lórílẹ̀‐èdè wa níbí ẹni tí èbó ò bá ti jágara lẹ́nu ẹ̀ kúrútù ni. ṣùgbọ́n Kàbírù tó bá yọ pé ẹ̀yìn ọ̀yá bọ́ọ̀nù mọ́tò yẹ ọ̀yá rẹ́sì ẹ̀ tẹ́mọ́lẹ̀ rẹ́sì ẹ̀ sí ọ̀yá paná. Kàbírù ó ti mọ ibi tí àìsàn mọ́tò yẹn wà nípasẹ̀ ẹ́ńjìnì ẹ̀ tó gbọ́ lásán. mọ́tò yẹn ìlú òyìnbó náà ti ṣe o. Kàbírù á tú u palẹ̀ á ṣe é wàá rí mọ́tò rẹ lò ẹni kúrútù ni ẹni kò kàwé. Jọkẹ́ sóyìn ni tó bá gé aṣọ kalẹ̀ mo rántí ìgbà tí ìyá mi àgbà tá a wà lọ́dọ̀ ẹ̀
òun yìí lọ́dọ̀ tẹ́lọ̀ o torí tó òun lè jẹ́ kán bá aṣọ jẹ́ lójú òun ìgbà tán bá ran tán lòun tó máa ń lọ bẹ̀. wọ́n máa ń ẹ wá wọ̀n mí kẹ́ ẹ lọ rán kẹ́ ẹ wá lọ aṣọ tí mo fowó bówó rà kẹ́ ẹ wá yá ẹ kàn yá ṣá màá sì máa wí pé aṣọ tí mo rán náà tí mo rà lélẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi rán wá mi wá bó ṣe wà ní á gé e tó bá gé e òun ló mọ̀ bó ṣe máa tó pọ̀ tó máa dodindin tó máa gbé yẹ̀wò lọ́wọ́ ẹ pé ẹ wúru aṣọ yìí ọgbọ́n òbẹ̀ lọ ní dá sí ọpọlọ ẹ̀ ló lò ó ẹ sọ pé jọkẹ́ pé púrúùtù ni ẹ wo alájọ Ṣómólú ẹ wo iye ọdún tó fi gbàjọ ẹ wo iye ọdún tó fi gbàjọ a gbọ́ pé àjọ rẹ̀ ò pé rí a gbọ́ pé ó kówó jẹ a gbọ́ pé a sì gbọ́ lóòótọ́ pé alájọ Ṣómólú gba ọgbà PhD nínú ìṣirò àbí pé inú ilé yunifásitì tó lọ rèé tó ti kàwé gboyè nínú ìṣirò ṣùgbọ́n a ṣe gbogbo ètò yẹn a dúró régérégé ẹ ní púrúùtù ni torí pé kò lè sọ èèbó ní ojú tiwa ń bí ẹ tí èèbó ò bá ti jágara lẹ́nu ẹ̀ púrúùtù ni. bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n ń gbọ́ àwọn tó ń lọ láàrin ìlú wọ́n ń ṣiṣẹ́ lé lórí wọ́n sì ṣe àmúlò rẹ̀ láti rí mọ̀ pé wọ́n wá ojútùú àtọ̀nà àbáyọ sí ìṣòro tó wà láàrin ìlú àwọn yẹn gan lọ lọ́mọ̀wé àwọn yẹn lọ lọ́mọ̀wé kì í ṣe àwọn tó ń sọ àìmọye àwọn tó jẹ́ pé ó sọ Gẹ̀ẹ́sì ọ̀hún tó yọkọ̀ lùkùlù lẹ́nu wọn tán dáwọ́ tó wọn yàtọ̀ sí tòsí. jẹ́ ká máa ṣàpọ́nlé àwọn oníṣẹ́ ọwọ́. ká máa ṣàpọ́nlé àwọn oníṣẹ́ ọwọ́. bẹ́ẹ̀ni. ṣé ìwà rò pé àwọn oníṣẹ́ ọwọ́ náà ni ò ṣàpọ́nlé ara wọn. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wà torí a lè ṣe kí a má rí dúdú láwùjọ àwọn àgùntàn tàbí ewúrẹ́ torí nínú èèyàn 12 a rí Júdásì ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò bá ti ṣàpọ́nlé ara wọn yẹn àwọn èèyàn náà níyà ọ̀dọ̀ wọn á kùtà ṣùgbọ́n tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣàpọ́nlé àwọn náà máa wò pé àwọn míì á lọ kọ́ṣẹ́ yẹn àwọn tẹ́ rò pé wọ́n lè kọ́ṣẹ́ yẹn wọ́n á lọ kọ́ àwọn míì á graduate wọ́n á lọ kọ́ pé mo fẹ́ níṣẹ́ ọwọ́ bá a ṣe ṣe ń sọ wọ́n ìrírú ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n graduate tọ́lẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ tọ́lẹ̀ make ẹ̀ torí ẹni tó bá kàwé tó bá jẹ́ pé bó ṣe gbé iṣẹ́ agbálẹ̀ ló yàn bẹ́ẹ̀ ni bó ṣe máa gbálẹ̀ tiẹ̀ á yàtọ̀ sí tẹni tí ó kàwé ẹ rí mọ̀ pé yes ìṣọwọ́ gbálẹ̀ ni yàtọ̀ sí táwọn tó kù bó ṣe wà nìyẹn. ọ̀rọ̀ láti gbọ́ yẹn lẹ́nu bàbá wa Abbey Fagboro mo rò pé ti gbádùn wọn ẹ má gbàgbé ẹ lè máa join program wọn every Sunday lórí Fàájì 106.5 FM láti aago 7 títí di aago 10 àárọ̀ ọjọ́ Wednesday náà láàrin aago 10 sí 12 10 sí 12 nìyẹn but ọjọ́ Sunday yẹn èmi kì í fi ètò náà ṣeré torí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ láti aago 7 títí di aago 10 ẹ ṣé gan bàbá wa o àdúpẹ́ pọ̀ lọ́yìn àgbáyé àtúbọ̀ dálẹ̀ o ẹ ṣé gan mo dúpẹ́ pọ̀ lọ́yìn sà ẹ ṣé. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi now Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.